tó wà bẹ́ẹ̀ tẹ́tí ẹ̀ púpọ̀ ṣòtúbọ̀ bẹ́ẹ̀ sísà mi Regina Mary ọlọ́àpọ̀n ilé ṣùgbọ́n bó ṣe pọ́n mi léyìn náà ọlọ́àpọ̀n ilé bẹ́ẹ̀. Thank you so much. When we are talking of youth, àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé àwọn àgbàlagbà ló pọ̀ jù láwọn orílẹ̀-èdè yẹn. Most of àwọn orílẹ̀-èdè tó wà lágbàáyé lè ní àgbàlagbà ló ń pọ̀ jù láwọn kan ní o ní sọ pé gbogbo ẹ̀rù. Àwọn bíi Thailand, àwọn bíi Japan and some other places. So àwọn àgbàlagbà ló pọ̀ kò sí àwọn ọ̀dọ́ population ọ̀dọ́ olóò. Ṣùgbọ́n ní Nàìjíríà population àwa ọ̀dọ́ ló pọ̀ jù, a kó ìdá méjì nínú ọ̀nà mẹ́ta àwọn tó ń pè ní ọ̀dọ́. Population Nàìjíríà a kó ìdá méjì nínú ìdá mẹ́ta ẹ̀. 2/3 làwa yúùtù nìkan kó. Kábàdé sọ pé yúùtù ti bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjìdínlógún 18 years to 45 to 50 àwọn tó ń pè ní yúùtù nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé Ọlọ́run kẹ́ ó ní agbára yẹn sì wà tó bá pé 55 á sì máa sọ pé yúùtù lòun. Ìwọ tó Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ tó ti gbé 55 years tó bá ti gbẹ́nu dé 56 má gbéra ẹ ní yúùtù mọ́ o kì í ṣe yúùtù mọ́. You are already an elder. O ti di elder. O ti kúrò ní level youth. From 18 years to 50, if you can follow the United Nations, tó sọ 18 to 45, àwọn onígbè ní youth. Ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ ìjọpọ̀lọpọ̀ fẹ́ jẹ, àti pé 50, àti pé 50 something, a ṣe máa claim pé youth lòun. And they accept because tí a bá tẹ̀lé definition Bíbélì, ó sọ yí pé ògo àwọn ọ̀dọ́ òun ní agbára wọn, and if that power is still with you tó sì ní agbára yẹn at 50, at 52, at 54, 55 tó sì ní agbára yẹn tó sì wà ó sì kára ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ní program yìí dáadáa, you are still a youth. Wá wò ó kó jòkó ṣìṣìṣì kó gbóra ẹ pé kàtígórì wo ni mo fọ́ sí, ṣé ọ̀dọ́ ni mí tàbí arúgbó tàbí ọmọdé. Àwọn tó jẹ́ ọmọdé àwọn ni from 0 to 17 years old àwọn èèyàn ti di kíni o ọmọdé ni wọ́n tí wọ́n bá ti wọ 18 wọ́n ti di adult wọ́n ti di youth. Now ẹ jẹ́ kí wọ́n sọ importance àwọn ọ̀dọ́ fún wa ẹni sùn kẹjọkọ mo fẹ́ jẹ́ iṣẹ́ olóyè Sunday Igboho fún yín ṣùgbọ́n ìwọ tí iṣẹ́ yẹn kàn ní ọ̀dọ́ òun ni mo ṣe túmọ̀ ẹ̀ fún ẹ kó lè mọ̀ bóyá ọ̀dọ́ ni ẹ tàbí ọ̀dọ́. Because many times tí mo bá jókòó tí mo bá ń ronú nípa ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ìbínújá bu ọkàn mi omijá lérò sí mi lójú pé kí ló dé kí ló ṣẹlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ àwa ọ̀dọ́ youth ìwọ fún ara ìjòkó kò rò ó kàtígórì tó fọ́ sí iṣẹ́ tí àwọn ọ̀dọ́ ń ṣe lórílẹ̀-èdè in a particular nation or country iṣẹ́ tọ̀dọ́ ń ṣe kò kéré. Láì sí ọ̀dọ́ kò sórílẹ̀-èdè, there is no nation. Jẹ́ kí wọ́n já ẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè tó wà lẹ́nìí tí wọ́n jẹ́ orílẹ̀-èdè ńlá àwọn tó jàjà òmìnira fún wọn tí wọ́n gbà wọ́n sílẹ̀ nínú ìgbèkùn ọ̀tá àwọn ọ̀dọ́ ni kì í ṣàgbó. Ṣùgbọ́n wá ṣe é ṣe tó látìlẹ́yìn àwọn àgbààgbà àwọn arúgbó wọ̀nyẹn wọ́n á látìlẹ́yìn wọn but àwọn ọ̀dọ́ go to the United States of America àwọn tó jàjà òmìnira wọn nígbà yẹn ìsìn ni wọ́n ti di ancient father ní ti di ancestors fún wa but nígbà yẹn they are in their 20s 30s 40 ní gbogbo wọn wà àwọn Washington is around 30 something years nígbà tó jìjà òmìnira fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Martin Luther was 30 something years ọ̀dọ́ langba nígbà tó jàjà fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ lọ sí orílẹ̀-èdè France ẹ lọ sórílẹ̀-èdè Japan ẹ lọ China ẹ lọ sáwọn Norway àwọn orílẹ̀-èdè táwọn Vikings tán wà ẹ lọ study dáadáa nípa wọn ẹ discover pé àwọn tó jàjà òmìnira fún wọn àwọn tó pè ní Vikings àwọn ọ̀dọ́ langba tó wà ní 20 30 àwọn ẹgbẹ́ ni wọ́n dúró sárasára tí wọ́n jàjà òmìnira fún orílẹ̀-èdè wọn. Òun ni gbogbo ayé ṣe ń tẹnu mọ́ wípé kò sí ọ̀dọ́ kò sórílẹ̀-èdè no youth no nation it is ìyẹn kì í ṣe àsọdùn òdodo ọ̀rọ̀ ni Nàìjíríà ni wọn ò ti mọ value tán pé ní youth. Listen ìtọ́pẹ̀ ní ọ̀dọ́ jẹ́ bá wọ orílẹ̀-èdè tó ń pè ní orílẹ̀-èdè England lẹ́nìí orílẹ̀-èdè UK tó jẹ́ pé àwọn gangan ni wọ́n kó wa lẹ́rú àwọn ni wọ́n kó Áfíríkà tó fi yà jẹ Áfíríkà àwọn ni wọ́n fi yà jẹ ìran ọmọ Yorùbá tẹ́ ẹ bá wọ orílẹ̀-èdè yẹn
ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀dọ́ langba ni wọ́n nígbà tí wọ́n jàjà orílẹ̀-èdè wọn. Queen Elizabeth kí ni èjì ẹ̀ nígbà tó di ààrẹ ẹ̀ tó di ọba orílẹ̀-èdè UK kí ni èjì ẹ̀ ó jọba ní 1956 or 50 something kí ni èjì ẹ̀ nígbà yẹn it's around 30 something to 40 ní ọjọ́ orí ẹ̀ nígbà tó ti di ọba tó dẹ̀ ń kọ̀ọ̀tún orílẹ̀-èdè ńlá tó tó bẹ́ẹ̀ ọ̀dọ́ langba. Jẹ́ kí wọ́n sí ilẹ̀ Yorùbá bí kí gbàgbé ọ̀rọ̀ Nàìjíríà for now. Nílẹ̀ Yorùbá àwọn ogun kan ti wà tá a ti jà rí káwọn òyìnbó amúnisìn tó dé. Àwọn ogun Jálumi, ogun Kírìjì, àwọn internal war tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú sílùú. Irú àwọn ogun tí àwọn Ògèdèngbé Agbógungbòrò tí wọ́n jà. Kí ló gbé ọjọ́ orí Ògèdèngbé Agbógungbòrò nígbà tó ń jà fún ilẹ̀ Yorùbá? Bí wọ́n tó fáwọn mi ò kẹ̀mẹ̀ sí kí ló rò pọ́jọ́ orí wọn jẹ́ nígbà tí wọ́n jà fún orílẹ̀-èdè Yorùbá. Àwọn Sẹ́ríkì Ògúnṣígun kí lọ́jọ́ orí wọn nígbà tí wọ́n jà fún ilẹ̀ Yorùbá. Ààrẹ Lágọ̀ọ̀sà kí ló rò pé ọjọ́ orí wọn jẹ́ nígbà tí wọ́n jà fún ìran Yorùbá. Àwọn Lísàbí Àgbòǹgbò Àkàlà ní Ẹ̀gbá gbogbo àwọn tá a dárúkọ tó ń lórúkọ àwọn Baṣọ̀run Olúyọ̀lé gbogbo wọn yìí ààrẹ kí ni ọjọ́ orí gbogbo wọn nígbà tí wọ́n jà takuntakun tí wọ́n jà tí wọ́n dẹ̀ kílẹ̀ tó ń kọ́ ńlá fúnra wọn. Kò sí nínú wọn tó pé 50. Ìdí tá a ṣe rí wọn tá a ṣe rò àgbàlagbà ni wọ́n lè pé èyí tó ti ṣẹlẹ̀ tipẹ́ kọ́ tó bí àwọn bàbá tiwa òun la ṣe rò àgbàlagbà ni wọ́n gbà náà nígbà tí wọ́n lo dáwọ́là tí wọ́n ń jà takuntakun nítorí ìran ọmọ Yorùbá yìí gbogbo wọn pátápátá ọ̀hún kí sọ pé torí ìlú wọn tí wọ́n lo dáwọ́là ọ̀dọ́ lọ́pọ̀ jù nínú wọn ìbí nínú wọn 20 ìbí nínú wọn 30 èyí ló dàgbà jù nínú wọn 40 something years ni wọ́n. Tí bá parọ́ ẹ testify sí àwọn ẹ̀yin bàbá mi ẹ̀yin historians tó wà nílẹ̀ tó wo fídíò yìí they were youths. Etí ò jẹ́ kí wọ́n lórílẹ̀-èdè Yorùbá gbà òun ní àìfìmọ̀ṣọ̀kan Yorùbá tó bá jẹ́ pé Yorùbá fi ìmọ̀ṣọ̀kan tí Ìbàdàn tó fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Ìjẹ̀bú tí Ìjẹ̀bú fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Ìjẹ̀ṣà tí Ìjẹ̀ṣà fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Èkìtì tí Èkìtì fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Àkókó tí Àkókó fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú àwọn Oǹdó tí Oǹdó fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Kálẹ̀ àti Ìlàjẹ táwọn ilẹ̀ náà fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Ẹ̀gbá táwọn Ẹ̀gbá fi ìmọ̀ṣọ̀kan pẹ̀lú Èkó Àwórì àǹkó. Àwọn amúnisìn bìrìtìkó wọn ò ní rí ìran Yorùbá wọn ò ní rí wa colonize wọn ò ní rí wa múlẹ̀. Kì í ṣe agbára ní òsì torí pé kí ni agbára àwọn ọ̀dọ́ òun ni ògùn wọn. Agbára wà wọ́n ti ibi tí wọ́n gbọ́ ìkan nínú wọn dé Òjó Oníṣekúṣe náà orúkọ ẹ̀ ní Èkìtì máa rántí orúkọ ìlú yẹn lẹ́kìtì state. Wọ́n níbi tí ìyẹn ní agbára dé tó bá ti wà lójú ogun ó máa ń bẹ́ orí lọ ní a máa bẹ́ orí ó ti jagun ó ti bẹ́ orí lóríṣiríṣi ó ti bẹ́ orí dà sílẹ̀ wọ́n mú látẹ̀yìn torí pé kí ni ó finú wénú fóbìnrin obìnrin náà ló finú wénú fún wọ́n wá wọ́n ti parí iṣẹ́ wọ́n mú orí ẹ̀ látẹ̀yìn wọ́n bẹ̀ píáwó wọ́n bẹ̀ sílẹ̀ kò fi ìdí àyíníkẹ́ ẹ̀ ló fi hàn obìnrin kò fi àyínípadà ẹ̀ kò fi hàn obìnrin yẹn bó ṣe bẹ́ orí ẹ̀ látẹ̀yìn Òjó Oníṣekúṣe bó ṣe sọ ìtàn ẹ̀ wọ́n ní ọmọ inú ẹ̀ ló máa ń bá sùn ọmọ tó bí ló máa ń bá sùn kì í ṣe kó fi ń ṣe ìkà ó fi ń ṣiṣẹ́ iṣẹ́ agbára ló fi ń ṣe yóò tún ní at his status nígbà tí wọ́n ti ní wọn kó wọ́n jálágbára àwọn obìnrin máa lé wọn ní mo fẹ́ fẹ́ torí pé wọ́n rí bálágbára ènìyàn ni wọ́n 30 ló wà òun ni wọ́n ṣe wá lẹ orúkọ Òjó Oníṣekúṣe Oǹdó ṣe lẹ́mọ̀ wọ́n ló ti bẹ́ orí lọ wọ́n wá mú orí ẹ̀ látẹ̀yìn wọn bẹ́ẹ̀ bọ́n ṣe bẹ́ orí yẹn sílẹ̀ délé wọ́n lára ẹ̀ bẹ́ẹ̀ sí ní yí kò wá mọ ilé ló fẹ́ mú orí yẹn wà lẹ̀ ó wá gbogbo ilẹ̀ lọ sára oríṣiríṣi orí ló wà lẹ̀ kò wá lè identify kò sí bó ṣe fẹ́ identify ilé tó jẹ́ orí tiẹ̀ gangan orí ẹ̀ wà lẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ identify orí ilé tó dórí ẹ̀ bó ṣe gbọ́ ní olórí nìyẹn orí tí kì í ṣe ara àwọn orí tó ti fẹ́ dà sílẹ̀ ó dẹ̀ rọra mú ó dẹ̀ gbé sórí ẹ̀ orí ẹ̀ dẹ̀ lẹ̀ mọ́bẹ̀ padà bó ṣe ń pè ní Òjó Oníṣekúṣe agbórí olórí ọ̀dọ́ lágbá bíi tiẹ̀ bíi tèmi ó gbé orí yẹn sórí ẹ̀ wọ́n ní nígbà tó wá máa délé wọ́n wá ní bó ti change pé kì í ṣe orí ẹ̀ ló wà lórí ọ̀sán gbogbo òun náà sì ni òun Òjó náà bí Òjó Akítíkorí oníkànga àdìpọ̀ ọ̀nà fún òpá gbogbo ẹja Òjó jà lọ́jà ó délé kọjá ara ilé Òjó ọmọ pé Òjó jà lọ́jà ara ọjà òjò délé kọjá Òjó sì ní ọmọ ìdílé dàgbà tó bá wà nílé àti bàjá ìjẹ Òjó òjò kó sílé bara rẹ̀ lẹ́rù irú mọ́lẹ̀kẹ́ jù bá wẹrẹrẹkẹ níbí Òjó ó kíra ẹ̀ olóhùn ní náà ní ipò yípadà wọ́n ní orí yíyàtọ̀ ojú yíyàtọ̀ olórí lòún gbé wọ́n máa pè ní Òjó agbórí olórí Oníṣekúṣe agbórí olórí láti ọjọ́ yẹn wọ́n ní kó wá sọ pé òun ní bọ orí pé òun á máa bọ ẹsẹ̀ òun pé orí yóò kì í sórí ìdèwù òun á máa bọ ẹsẹ̀ kàkà tó wọn á fi máa bọ orí òun ò ní bọ orí mọ́ òun á máa bọ ẹsẹ̀ ọ̀dọ́ bíi tèmi bíi tiẹ̀ náà 30 wọ́n ló wà nígbà náà
But some of you don't think that talking of 200, 300 years ago. Lord, you are they are not. They were youths like you, like me. Simple. They performed wonderfully. What created? Daniel Oloyede, thank you. God bless you. You are welcome. Wọ́n create orúkọ àti ìtàn tí wọ́n fi nígbàgbọ́ wọn torí pé kí ni àsìkò tí wọ́n ní agbára àsìkò tágbára yẹn wà wọ́n lò. Ẹ wo bí ọdún Fábùnmi ṣé wọ́n sọ fún ipá gbogbo ní nígbà tó ń lo dáwọ́là ni. Báṣọ̀ Olúyọ̀lé Lisa bí agbóhùnbàkàlà tó jà fún wọn lẹ́gbàá is a youth 30 something òun náà. Síbẹ̀síbẹ̀ òun jà yẹn takuntakun and ó create good name orúkọ tó dáa ó create ẹ̀ fún ara ẹ̀. Díẹ̀ ní ẹlẹ́ni ẹ wá wò ó. Tábà tí ẹ tó bá sọ pé wọ́n yẹn ó tún ti pẹ́ ó tún ti ṣe. Ẹ jẹ́ ká wá kọjá sàsìkò tá a wà yìí. Ká kọjá sí lẹ́wọ̀n àwọn bàbá Awólọ́wọ̀ àǹkó. Ẹ̀rí Olúwa, thank you, God bless you. Nígbà táwọn bàbá Awólọ́wọ̀ táwọn ní ọbẹ̀rẹ̀ sí ní lọ dáwọ́lá àti wọn. Awólọ́wọ̀ ọba Badagry ìgbàdé Akíntọ́lá tó fi lórí Ahmadu Bello kí má ti sọ̀rọ̀ wọn kí sọ̀rọ̀ tilẹ̀ Yorùbá. Àwọn Awólọ́wọ̀ wà Fẹ́mi Fani-Káyọ̀dé Akíntọ́lá lára kìí ṣe Fẹ́mi jàre Rẹ̀mí bàbá ẹ̀ Rẹ̀mí àwọn Adémọ́lá Williams àwọn ọba adé ṣèkìrì kan Badagry àwọn bàbá Ajásí àwọn Lateef Jákàndé gbogbo wọn pátápátá nígbà tí wọ́n dìde nítorí ọ̀rọ̀ Nàìjíríà they were at their 20s and 30s. Gbogbo yìí tí bá tẹ̀ fún parọ́ gbogbo ẹ̀ pàpàtà ṣe máa fún parọ́ ilé ìlú wà ò rẹ́kọ̀dù. Anthony Ẹ̀dáwòrò tó dìde nítorí òmìnira pé àsìkò ti tó kí Nàìjíríà náà dá dúró kí lọ́jọ́ orí ẹ̀ wọ́n ní 27 years nígbà tó lè sí motion pé kí Nàìjíríà kò dá dúró he was 27 years old. Awólọ́wọ̀ was about 33 years nígbà yẹn kí lọ́jọ́ orí Awólọ́wọ̀ nígbà tó dé tó bẹ̀rẹ̀ sí tó kírèsì ẹgbẹ́ ọlọ́pẹ kí lọ́jọ́ orí ẹ̀ ọ̀dọ́ ni 30 something Awólọ́wọ̀ gbà tó create action group. Awólọ́wọ̀ was born in 1909 and 1907 ni wọ́n bí Awólọ́wọ̀ bóyá 1907 àbí 19 something like that. Lawólọ́wọ̀ 1907 yẹn wá sí 1952 tí wọ́n dá ẹgbẹ́ ọlọ́pẹ sílẹ̀. Calculate ẹ̀ kó sọ iye ọdún tó jẹ́ fún mi. He was still a youth. Àwọn Fani-Káyọ̀dé ọ̀dọ́ ní gbogbo wọn apáta àwọn Akíntọ́lá yóò ní gbogbo wọn àdé àtàtì 40 wọ́n ti pàṣẹ Nàìjíríà wọ́n ti kojú òyìnbó wọ́n bọ̀ ìgboyà yẹn wà níbi tí ìgboyà yẹn wà wọ́n kojú àwọn òyìnbó gbéra ẹ̀ bá a ṣe fẹ́ rè bá a ṣe fẹ́ rè. And they are performing wonderfully. Gbogbo action gbogbo iṣẹ́ wọn ìgbà yẹn náà ó create orúkọ fún wọn ó create ìtàn fún wọn tó jẹ́ pé títí dé ní ilé ní àlìgbàdé wọn. We will never forget them. Àìdá nípa ti rere tàbí burúkú àwọn tó ṣe dáadáa nínú wọn à ń sọ títí dọ̀la pé báyìí ló ṣe ṣe àwọn tó dẹ̀ tún fi ọ̀dọ́ wọn tó fi ṣe burúkú nínú wọn à ń sọ náà. Bàbá Ajásí kí lọ́jọ́ orí bàbá nígbà tó lọ́run bẹ̀rẹ̀ sí nílùú. Àwọn ọba Ọ̀wọ̀ tí wọ́n tó pé àwọn ọlọ́pẹ́ máa bọ̀ lọ́wọ́ tí wọ́n dá ẹgbẹ́ action group sílẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ìyẹn ọba wọn pè ní Ọlágbẹ̀gí kò kàn déédéé sọ pé òun jẹ́ ọba lásán àti youthful age ó ti dọ́là nígbà tó dẹ̀ jẹ́ ọba ó bẹ̀rẹ̀ sí ní dáàrà ó dábìrà tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá náà ti gbókìkí ẹ̀ pé náà ọba tó ń jẹ́ Ọlágbẹ̀gí youth. Iṣẹ́ yẹn ló ṣe débi tí wọ́n ti bọ̀ ọ́ débi tó jáwọ́ lọ́wọ́ gbogbo wọn tó ti wá sí Ọ̀wọ̀ tó jẹ́ pé Ọ̀wọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ Ọ̀wọ̀ tẹ́gbọ̀n yẹn ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tó pè ní action group ẹgbẹ́ ọlọ́pẹ tó jẹ́ ẹgbẹ́ Awólọ́wọ̀ tàwólọ́wọ̀ dá sílẹ̀ kí lọ́jọ́ orí Awólọ́wọ̀ kí lọ́jọ́ orí Ọlágbẹ̀gí òfúra rẹ̀ kí lọ́jọ́ orí bàbá Ajásí as at 1952 tá à ń sọ kí ni ẹ̀jú wọn they were all youths. Thank you Mọ́fíkẹ́ èèyàn mi wàá gbà yìí kí ló ṣẹlẹ̀ ìrìn Ìbàdàn ẹ sáàtì pẹ̀lú mi o ẹ sáàtì pẹ̀lú mi lẹ́yìn ètò ẹ sáàtì pẹ̀lú mi. So ọ̀dọ́ ni gbogbo pátápátá wọn dẹ̀ ṣe nǹkan dáadáa wọn kéré tó kọ́ tó dáa fúnra wọn. Nígbà tó máa ní 1950 1960 àwọn sójà first set of sójà tí wọ́n rúdu wa kí lọ́jọ́ orí wọn kí lọ́jọ́ orí Ọbásanjọ́ as at 1960 something tó ti di ọ̀gá nínú iṣẹ́ sójà kí lọ́jọ́ orí ẹ̀. Ọbásanjọ́ was around 30 something years ìgbà yẹn 1960 Ọbásanjọ́ was born in 1930 kíní kan bóyá 1930 àbí 1931 àbí 1932 náà bí Ọbásanjọ́ nígbà tó máa ní 1960 something Ọbásanjọ́ rẹ̀ lè ti dọ̀gá nínú iṣẹ́ ológun kí lọ́jọ́ orí ẹ̀ 30 kíní kan.
ẹni tó gbàjọba lọ́wọ́ Ìlọsì which is the one kí lọ́jọ́ orí ẹ̀gbà tó gbàjọba 29 years 29 ọ̀dọ́ langba the power is there agbára yẹn wà bẹ́ẹ̀ tó jókòó wọ́n dẹ̀ lò wọ́n fi create nǹkan fúnra wọn. àwọn ọmọ wa lẹ́yìn wọ́n sì kà ní school àwa ti kà sẹ́yìn ipe Gowon is 29 years old nígbà tó di president Nigeria head of state títí dọ̀la àwọn ọmọ wa sì ń kà àwọn ọmọ tó ọmọ wa tó máa bí wọn tún máa kà tí Nàìjíríà bá sì exist ni o wọn á tún kà fún wọn wọn á tún pín pàtàkì fún wọn wọn ti ní orúkọ fúnra wọn. Anthony Enahoro 27 years mo kà á nígbà tí mo wà ní primary school àwọn ọmọ tí mo bí a tún kà á àwọn tó tí àwọn yẹn náà tó wọn tún máa kà á. 27 years old kí ni nǹkan kí lọ́jọ́ orí ẹ̀ fọ́ sí kí ni tó fẹ́ ṣe tó fẹ́ kán sọ nípa ẹ̀ as a youth. tẹ́ bá rò pé mò ń dárúkọ àwọn ọkùnrin nìkan màmá ń kọ́ ẹ fún lóye Tinubu tó lọ fẹ́ wọn lẹ́kọ̀ọ́ ọmọ Ẹ̀gbá tó lọ sí kó lọ fẹ́ wọn kí lọ́jọ́ orí Ẹ̀gbá tó lọ fẹ́ wọn bẹ́ẹ̀. the first woman to buy a car tó ń sọ pé owó mi mo fi ra ọkọ̀ yìí òun ni ẹ fún lóye Tinubu yẹn kì í ṣe pé bóyá ọkọ̀ ẹ̀ rà fún tó fún ara ẹ̀ fún ara ẹ̀ ra ọkọ̀. Fúnmiláyọ̀ Kútì kọ́ kí lọ́jọ́ orí ẹ̀ òun àtàwọn Awólọ́wọ̀ ni àwọn ti ṣe méjì tó bá máa ju Awólọ́wọ̀ lọ bóyá ọdún àbí méjì ló lè fi ju àwọn Awólọ́wọ̀ kí lọ́jọ́ orí ẹ̀ àṣà 1940 something wọ́n ti ń da ìlú ó ti ń da Abẹ́òkúta ó ti ń rí gbórígbórígbó obìnrin ọ̀dọ́bìnrin ọ̀dọ́ ọmọ obìnrin ó ti ń fi Abẹ́òkúta jìkìjìkìjìkì ó mi Ẹ̀gbá ó mi mú Aláké lórí Aláké fẹ́ lórí Aláké sábò láfẹ́ a youth woman títí dèní ẹlẹ́ni mo ti ń ka ìtàn ẹ̀ ipe obìnrin tó ń pè ní Fúnmiláyọ̀ Kútì àrà tó dáre àbọ̀ sọ fún ẹgbẹ́ 50 ní nígbà tó ja ìjà Ẹ̀gbá wọ́n sọ fún ẹgbẹ́ 60 ní nígbà tó jàjà ẹgbẹ́ National Women Council tó dá sílẹ̀ àti start àbí 40 something ló dá sílẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin tó dá tó di Nigeria National Women Council lẹ́nu ṣé Women Council Society of Women àbí Women Society àbí kéde kan mi ò rántí ìjà mo ẹ̀yìn dẹ́mọ̀ nípa ẹ̀ tí understand ẹgbẹ́ tí mo sọ. kí lọ́jọ́ orí ẹ̀ bó ṣe wà lọ́kùnrin ló wà lóbi lórí káàkiri ló kírètì orúkọ fúnra ẹ̀ wọ́n fẹ́ kí ìtàn kó sọ nípa tiwọn. mo ti sọ gbogbo wọn yẹn sẹ́yìn tí sọ fi dórí àwọn Awólọ́wọ̀ àǹkó kí ló máa ṣẹlẹ̀ lásìkò tiwa káwa ọ̀dọ́ tá a fẹ́ kírètì history fúnra wa. tá a bá wá rí ọ̀dọ́ tó wá ń dìde tó ń làkàkà tó ń sọ ẹgbẹ́ rárá èmi náà mo fẹ́ sá ipá tèmi àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá yìí ni àwa la ń bàjẹ́. yára ẹ wò wọ́n sọ fún yẹn màmá ẹ̀yin kọ́ lólóye náà mi sí àwọn ọ̀dọ́ ni ẹ̀yin bàbá kọ́ lólóye náà mi sí ṣùgbọ́n tó o bá fọ́sílẹ̀tì ẹ̀yin màmá ẹ̀yin bàbá tẹ́ ẹ wo fídíò yìí ẹ pé fáwọn ọmọ yín ẹ pé fáwọn ọmọ yín ẹ jẹ́ kán wò ó. it is a pity Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló nímọ̀ Yorùbá ló lóye ṣùgbọ́n lẹ́nu kọ́ kò sí kankan lọ́wọ́ Yorùbá mọ́ o. gbogbo àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá pápátá gbogbo wa àwa useless débi wípé olóṣèlú ń gbá wa bí bọ́ọ̀lù ní gbá iṣẹ́ kọ́ wọ́n gba everybody wọ́n dọwọ́ sókè. brother mi kan wà tí mo fẹ́ràn dáadáa mo ń dẹ́ máa dẹ́ débi pé máa fún ata sójú ẹ̀ tí bá ti ń pariwo Yorùbá nation inú ọmọ mi ẹ̀gbọ́n mi ni o kí sọmọ ìyá mi ò kí sọmọ bàbá mi o ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ni ìlú kan láti jọ wá máa fún ata sójú ẹ̀. now as a youth kí ni tó ń gbèsè wọ Nàìjíríà dáadáa kí ni plan Nàìjíríà fún ẹ what is Nigerian plan for you. sọ̀rọ̀ pé Nàìjíríà àbí the old Nàìjíríà táwọn Awólọ́wọ̀ tó ti ṣe fi ọ̀dọ́ ayé wọn tó fi sa ipá wọn nígbà yẹn sọ̀rọ̀ pé Nàìjíríà ìgbà yẹn tó rò pé wọ́n ní plan Awólọ́wọ̀ ni wọn ò ní plan fún wọn àwọn òyìnbó ò ní plan fún àwọn Awólọ́wọ̀ wọ́n fẹ́ káwọn Awólọ́wọ̀ kán wà lábẹ́ àwọn títí láéláé káwọn mú wọn sí for life but àwọn òye jà takuntakun wọn yọ orí jáde pé náà kò jọ ṣùgbọ́n lẹ́nu nílẹ̀ Yorùbá lẹ́nu gbogbo àwọn ọ̀dọ́ wa tó yẹ kó jà tọ́lọ́run tó kó ọpọlọ fún ọpọlọ tí wọ́n ní ọpọlọ yẹn wọ́n ti plọ́ọ̀gì òṣèlú wọ́n ti plọ́ọ̀gì ẹ̀mọ́ bó ṣe máa káwọ́ sókè fún olóṣèlú òun ló wà nínú ọpọlọ wọn bó ṣe máa ṣe yẹ́ẹ̀sì
bàbá de kọ́ we support you ẹgbẹ́ APC lẹ́gbẹ́ àwa ẹgbẹ́ rere kábẹ̀sì they can't think straight kò sí ọ̀dọ́ nílẹ̀ Yorùbá lẹ́bi tó lè think straight mọ́ àfikún ronú òṣèlú tó kàkà kó tó kókó gbé ara ìjòkó kó calm kó ronú àròjinlẹ̀ pé báwo ṣe lè make báwo ṣe lè rí ṣe wọn ò lè rọ́mọ́ etí wọn rò ó pé káwọn olóṣèlú tí màá tẹ̀lé tí màá rí tèmi ṣe lọ́dọ̀ ẹ̀ tí màá rí jẹ lọ́dọ̀ ẹ̀ yìí tí wọ́n rò ó sí káwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ń rò nìyẹn. Nàìjíríà lè payé èyí jẹ́ ibẹ̀ láti rí nínú èyí jẹ́ ìjọba ilẹ̀ Yorùbá kẹ́ ẹ̀ pariwo mọ́ Nàìjíríà ẹ̀ ń pariwo mọ́ Nàìjíríà ń payé èyí jẹ́ ẹ lọ síta àwọn ọ̀dọ́ ìwọ̀nba tó lè tí sílẹ̀tì nínú wọn tó pé wọ́n kàn ronú díẹ̀ kò tó 1% nínú àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. Èyí tó wá bani lọ́kàn jẹ́ dùn ní pé tó wá pọ̀ jù almost 80% nínú wọn ló jẹ́ pé drugs ó ti gba yẹn wọ́n ó ti gba future wọn lọ́wọ́ wọn ó ti gba ọjọ́ ọ̀la lọ́wọ́ wọn drug wọ́n mí sí igbó wọ́n mí sí ẹ̀pọ̀ wọ́n mí sí oríṣiríṣi wàá rò pé kókì ni tọ́lọ́ bá mú ẹ lọ gba kókì kó bu tiẹ̀ bá ìwọ náà rí bàbá Kọ́lá Olóòtú nìyẹn àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé bàbá mu sọ́wọ́ dúdú bàbá mu ìwọ náà kó rí àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá kó rí wọn fẹ́ mú sọ́wọ́ dúdú dání gbogbo fẹ́ mú sọ́wọ́ dúdú wàá bára ẹ̀ níbi tó fẹ́ drugs ilẹ̀ Yorùbá ni wàá ti gbọ́ pé èèyàn náà ń fa sókè wé sí mú ọpọlọ ni wọ́n fi ronú níbẹ̀ pé sókè wé yẹn ó máa mú wọn háì wọ́n lọ gbé níbi tí wọ́n ń yàgbẹ́ sí wọ́n á lọ máa fa sókè wé wọ́n fi háì ọpọlọ ni wọ́n fi ronú níbẹ̀ ọpọlọ tí wọ́n fi ronú yẹn wọn ò lè fi ronú pé kí ni tá a lè ṣe tí wọn ò fi ní gbàgbé wa títí láéláé ilẹ̀ Yorùbá ni wàá ti rí táwọn ọ̀dọ́ tí wọ́n mí sí ògùn ikọ́ wọ́n mí sí ẹ̀pọ̀ mọ́ kíní wọ́n dàpọ̀ mọ́ tramadol wọ́n jàpọ̀ mọ́ra wọn láwọn fẹ́ fi háì wọ́n gbé jẹ. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti ráwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá káwọn mú ipe ó yẹ kóun lè gé èso tí wọ́n gbèdé gẹ́gẹ́ mù ó ní agbára nínú asòkè èso mi a máa mú àwa yàwèrè oyè ọjọ́ tó bá fi sóòkì gẹ́gẹ́ mù yẹn oyè ọjọ́ yẹn ló fi máa yàwèrè. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti rán ni mo ti rí tó jẹ́ pé o ò lè rí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá kankan tí ò mọ orúkọ àwọn drugs wọ̀nyẹn lóríṣiríṣi a máa gbọ́ Colorado Espino kìnìún kan Danas Winnie ọ̀gbẹ̀sẹ̀ oríṣiríṣi orúkọ mi ìgbọ́ ọgbẹ́ ìrí láyé wọ́n á máa fíra wọn wọ́n á fi sínú wọ́n á fà dé sìgá wọ́n á fi sun oúnjẹ wọ́n á pọ̀ sínú tíì wọ́n á pọ̀ sínú sọ́bọ̀ tútù wọ́n á mú wọ́tà ha yàrá wọn gbogbo ayé gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá majority wọn ayé wọn wá bàjẹ́ wọn ṣamadama ẹni dẹ́dẹ̀ mọ́ núrò nínú wọn tí mo bìlífù pé ẹ tún lè dá núrò ẹ rí wọn kẹ ẹ ronú yín ọgbọ́n kẹ ẹ lè dá láti tú gbogbo wọn sílẹ̀ nínú ìgbèkùn ní tẹ́lẹ̀ ṣe òní ìrònú tí ẹ̀yin ò bá wọn mutí o lóòótọ́ ni ẹ̀ mutí ẹ̀ bá wọn fa drug ẹ̀ bá wọn fa mọ́nìgbánà ẹ̀ bá wọn fa oríṣiríṣi ṣùgbọ́n ìrònú yín lẹ àpàlẹ́tì straight òṣèlú lẹ̀ gbogbo tẹ̀lé Fúlàní tó fojoojúmọ́ páyé tí wọ́n rẹ́pà àwọn ìyá yín rẹ́pà àwọn ìgbọ́n yín rẹ́pà àwọn àbúrò yín òun lẹ̀ tẹ̀lé nítorí owó inú òṣèlú torí ṣéǹjì tọ́kọ́bọ̀ tó ń fún tí Awólọ́wọ̀ bá rò ó lọ́jọ́ kìíní àná wípé káwọn àwọn rò lọ́jọ́ kìíní àná sẹ́gbẹ́ àdódódódódódódó owó tó ń gbé bọ̀ ya àjẹkù ń gbà kó ń tọ́jú ara wọn àgbà ṣùgbọ́n kò ní ní orúkọ tó lélẹ̀ ni. Awólọ́wọ̀ kàwé orílẹ̀-èdè England ló ti kàwé ó ka ìwé ìṣe lọ́yà ó lè jókòó síbẹ̀ kó máa lecture ó jẹ́ ní orí àwọn máa fi fine but he wanted to create a good name history for himself he came back ó padà wá sí Nàìjíríà. Ìwọ àti youth ó wà ní Nàìjíríà lẹ́nu mo ti bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ni pàtí Nàìjíríà nínú ayé ẹ ṣó o lọ fún ọ̀fẹ́ kí ni ẹ̀bùn tó ní ọ̀nà wo ní Nàìjíríà fi ẹ̀bùn ẹ nígbà ẹ̀bùn yẹn nígbà tó tiẹ̀ tún tiraka tó tún kàwé yẹn tó kí ni pàtí Nàìjíríà nínú ayé ẹ. This is fact and reality fún àwa ọ̀dọ́ mo fẹ́ ṣé mo fi jà wọ́n sí time tí Buhari àbí kí lórúkọ ẹ ó ní àwọn yóòtù Nàìjíríà they are lazy kì í ṣe yóòtù Nàìjíríà ló ń bá sọ̀rọ̀ yóòtù Yorùbá ló ń bá wọn kì í ṣe pé lazy ẹ wà nínú ìgbèkùn you are under captivity kò sí yóòtù ilẹ̀ Yorùbá tó ronú straight tí wọ́n bá ti ń dàgbà díẹ̀ tó ti dé level kan wà ìrònú wọn ìsádà kan máa ronú pé báwo bí mo ṣe máa lówó òun ló máa rò tí wọ́n bá dẹ̀ ronú báwọn ṣe fẹ́ lówó wọ́n á ti máa ronú báwọn ṣe fẹ́ ṣe yahoo ẹni táwọn lè rí gbá kíákíá eléyìí tí ò bá mójú ọ̀nà yahoo á ti máa ronú bóun ṣe máa tẹ̀lé olóṣèlú tóun máa káwọ́ sókè fún irú wọn ni wàá rí lórí social media nínú Facebook TikTok gbogbo ẹ̀ tí wọ́n máa ṣẹ́pẹ̀ fún ẹgbẹ́ bàbá wọn in the name of politics because
ó fẹ́ ṣe nǹkan dáadáa sódà ẹni tó ń kábọ́ sókè fún yẹn kó lè rí wọn pé àyọ̀ ìlóyà pẹ̀sìn àwa náà ṣe wẹ̀ ní ìṣe pé mi ò ṣe. Ọlọ́run ló wọnú ayé mi Ọlọ́run ló fi mí mọ̀nà tí mo fi mọ̀nà yìí pé mo ti ṣìnà sínú ọ̀rọ̀ Nàìjíríà. Yorùbá nation is the way. Irú mọ́ Buhari tí ọba ti lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ pé kò ní ṣe yahoo tó because he want to have money ó ṣàfẹ́ lówó tí ọba ti lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ yahoo iye tó máa ronú sí ni pé bóun ṣe máa ṣẹ́pẹ̀ fún náà nítorí ẹni tó ń fẹ́ tẹ̀lé lóṣèlú kóun náà lè rí jẹ. Àwọn míì ṣé wọ́n ń jẹ lóòótọ́ ọ̀gá wọn náà ní àwọn ṣe jẹ́ kí n ra láptọ̀pù fún ẹ ara láptọ̀pù fún o ṣe jẹ́ kí n fún ẹ ní máa sún ẹ ní 30,000 kó máa fi ṣe data every month inú ẹ náà máa dùn á pé èèyàn náà gbé àárò òun pé lágbájá ó dáhùn èmi náà ṣe rú ẹ sẹ́nẹ́tọ̀ kan lómi lánàá òráàkì bẹ́ẹ̀ tí bá ti máa ń bú àwọn èèyàn inú ẹ náà máa dùn àwọn olùkà ìwà lọ́yà àwọn olùkà ìwà lọ́yà ó ń lò ní ó bá yé mi jẹ́ wọ́n ṣe ń lo ẹ̀yìn ọ̀dọ́ bí tèmi lẹ́mìí tó ń ba ayé yín jẹ́jẹ́ ẹ̀dẹ̀ nù. Ṣùgbọ́n inú yín dùn ẹ̀yìn tó ẹ̀ ń dá gbẹgbẹ lókè pé yẹ́s jẹ́ kí n sòótọ́ fún ẹ. Nàìjíríà kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Nàìjíríà ò ní anything good fún ẹ. Nàìjíríà is a mirage. Ilé tá a fi tọ́ mọ́ ní Nàìjíríà ó máa wó. Ó lè pẹ́ lójú yín. It's gonna worse. Ó máa wó ẹlọ́kọ́lẹ̀. Kí tó wá máa lọ tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kí n jíṣẹ́ olóyè Sunday ọmọdé yẹn mọ́ fún ẹ. Mo ti fẹ́ jíṣẹ́ yẹn fún yín ó yá wá nǹkan jókòó lẹ́nu. Bí mo ti máa ń ṣe nìyẹn ó ní bàbá Yusuf don high mi ì mutí bóyá lẹ́mu ẹ lọ bèrè mi dáadáa ìwádìí mi ì mutí. Nítorí mo ti dí ayé mi ò fi sìgá kiri inú mi ní débi tí mo ti fẹ́ fagbó èmi àná lè mi ò mutí mi ní má sìgá. Ẹ bẹ̀rẹ̀ mi náà tó mọ̀ mí dáadáa torí mo ṣe ń ṣe tí bá ti dé ní kámẹ́rà mi lẹ́nu bí bílíf pé mo máa ń há ìyẹn lómi àní kí ló ń dàgẹ́ kó tó wá síbẹ̀ ìdá kankan jẹ́ inspiration ni Ọlọ́run ni I no dey drink mẹ́ẹ̀ mu dé mẹ́ẹ̀ fa sìgá débi tí màá ti máa fa gbọ́ orí mi tí mo sì fi ń kíláàkì bí mo ṣe máa jẹ́yàn láyé màá tún wá lọ fa sìgá lé lórí màá tún fa igbó sí kí gbogbo ẹ̀ wá kúkú yí padà kó wá dorí kù. Ti fi àbíkí lórúkọ ẹ ìṣẹ́jú ṣe dán high I no dey high mi mú sìgá ọtí tí bá máa fẹ́ kọjá yèmí lọ́dún bẹ́ẹ̀ mo dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tẹ́mi náà fẹ́ kú pé mo jẹ́ kìnìkan ó lè kí wọ́n sì lè yí ẹ̀ máa mú ìlàjì bá ti mú tó bá ti fi mí ṣe yẹ̀yẹ́ mo lè mú ìlàjì ìgò tí bá ti mú délàjì tí mo wẹ̀ tí mo wò sí mo rí pé wọn wọ̀dọ̀ mi máa dànù kóró dùn ó kóró mi ìdẹ̀ láì kíkan tó kóró mi láì kíkan tó kóró so mo ti yí dànù máa dọ́ra dànù máa ní gbogbo ẹ̀ wọ́n á rò pé mi ni mo mú gbà mí bọ̀ lé àwọn tí ń ká mi wọ́n mọ̀ pé ṣe mo máa ń dànù so wọn ń bọ́ dára wọn àti fọtí lọ mi kò náà mo gbé òdílé mi I no dey do it so ìwà tó rò pé mo háì yóò háì bí mo ṣe máa ń ranjú nìyẹn tọrọ bá ti ká mi lára ọ̀rọ̀ ọmọ Yorùbá yóò tún ilẹ̀ Yorùbá kò sí bí o ṣe ní ranjú kò sí bí o ṣe ní pa mí lára torí pé kí ni ògo ló yẹ ká jẹ́ fún orílẹ̀-èdè Yorùbá but Nàìjíríà ti mú gbogbo ẹ̀ wọ́n ti pọ́n ìjẹ́ wọ́n ti bàjẹ́ wọ́n ti panẹ́ táwọn orílẹ̀-èdè tí mò ń dárúkọ fún yín tí wọ́n bá ba ògo àwọn ọ̀dọ́ wọn jẹ́ orílẹ̀-èdè yóò lè débi tó délé ni wọn ò lè jẹ́ tí wọ́n jẹ́ lẹ́nu wọn ò lè jẹ́ tí wọ́n jẹ́ o kí tó máa lọ ẹ̀jẹ̀ tíṣẹ́ olóyè sójú ọ̀dọ́ yẹn mọ́ iṣẹ́ olóyè náà ni mo ti jẹ́ yẹn ṣùgbọ́n màá wá jẹ́ bó ṣe náà ọmọdé yẹn mo ní kí n sọ fún gbogbo yín pátápátá gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ṣé ẹ rántí ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́tún dìde ogun sí Sunday Igboho mo lẹ́ni tó kọjá lé nínú kọ́mẹ́ǹtì mo fẹ́ fọgbọ́n fún lẹ́pẹ̀ díẹ̀ bọ̀ mo rí pé ẹni mi lè fún lẹ́pẹ̀ ó ní provider tí Sunday bọ́ ṣe release Sunday bá olóyè kó lè wá ṣiṣẹ́ fún Tinubu mo ní ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ mo kàn sọ sínú mi ní ìsọjáde torí inú ènìyàn bí mi pẹ̀lú àwọn kọ́mẹ́ǹtì ẹ̀ tí mò ń gbọ́ Nàìjíríà tó pariwo tí ò ní pàtì nínú ayé ẹ Nàìjíríà tó pariwo tí o lè gbé ilé ayé ò lè gbé gbèsè ayé ẹ bó o ṣe fẹ́ Nàìjíríà tó ń kú torí ẹ tó jẹ́ pé ìrìn ẹ gan kò sẹ́ni tá kò sẹ́ni dárí mi tí ò ní mọ̀ pé mo nílò ìrànlọ́wọ́ mi ò fi pamọ́ ṣùgbọ́n mo jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Nàìjíríà ló fẹ́ bà ayé wa jẹ́ ìwọ kàkà kó understand ọkọ̀ ò mọ ìṣòro ẹ pé Nàìjíríà ní ìṣòro ẹ ẹni tó bá kùnà láti mọ ìṣòro ẹ irú wọn máa pẹ́ nínú ìṣòro tàbí kó kú sínú ìṣòro yẹn you fail to know your affliction Nigeria is your affliction Nigeria is your affliction mo ti fẹ́ máa lọ gbọ́ mi ọmọdé yẹn mo ní kí n sọ fún yín wọ́n ní bàbá òun ní bàbá Bọ́lá Ahmed Tinubu ní gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ ó ní bàbá wa ni bàbá òun
mọ̀ ó ló dáhùn lójú bí ọ̀sẹ̀ pé bàbá wa Tinubu ò lè da ojú ẹ̀ lẹ̀ kí Fúlàní dẹ̀ máa kó wa lẹ́rú kán máa fi yà jẹ wá kán dẹ̀ máa gba ilẹ̀ wa lọ́wọ́ wa káwọn ọkọ̀ báyìí gbogbo inú gbọ́ wa káwọn èèyàn wa máa lè lọ sóko lọ ṣiṣẹ́ kán máa lè gbìn kó wá jẹ́ pé àyàfi tí àwọn tá à ń sọ yìí àyàfi tí wọ́n bá kó oúnjẹ wá fún wa ká tó lè jẹun ó lóun mọ ìgbẹ́ Tinubu inú Tinubu ò lè tó sí o àsìkò ti tó kẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ pé òun ti padà dé ẹ gúrùpù ara yín ẹ sẹ́ni mẹ́sẹ̀jì wa wá bá yín ṣèpàdé ká fọwọ́ wa sowọ́pọ̀ lásìkò yìí kẹ jẹ́ káwa náà lórúkọ tó dáa káwọn ọmọ wa lè rí nǹkan dáadáa sọ nípa wa lọ́la à ń sọ nípa Awólọ́wọ̀ à ń sọ nípa Adéyínká Batman-Kọ́lé à ń sọ nípa Rẹ̀mí Fani-Káyọ̀dé à ń sọ nípa Akíntọ́lá à ń sọ nípa Bọ̀dé Thomas à ń sọ nípa bí à ń sọ nípa tọ̀hún we're talking about them all kí la fẹ́ sọ nípa tiẹ̀ kí làwọn ọmọ ẹ fẹ́ sọ nípa ẹ àwọn ìran ẹ tó ń bọ̀ kí ló fẹ́ sọ nípa ẹ Sunday ọmọdé ẹgbẹ́ ní kí n sọ fún yín pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbé Yorùbá o kájọ gbé ọmọdé ẹgbẹ́ ní kò sí jà mọ́ wọ́n ní gbogbo yín pátápátá kò sí jà ẹ ṣáà jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ilẹ̀ tí bàbá ńlá bàbá wa jogún fún wa yìí tá à ń pè nílẹ̀ Yorùbá yìí ó ní ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe kí ni o ká fọwọ́sowọ́pọ̀ ká lè rí kankan sọ nípa tiwa lọ́la ẹni ìdarí ẹ̀ mú tó máa ṣẹlẹ̀ lọ́la ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ fi mọ́ wá ṣọ̀kan ká kírètì orúkọ àti ìtàn táwọn ọmọ wa máa sọ nípa tiwa lọ́la báwa ṣe ń sọ nípa àwọn tó ṣe lánàá wọ́n bá máa sọ̀rọ̀ nípa àwọn gan àásọ nípa Martin Luther King àásọ nípa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àásọ nípa Nnamdi Azikiwe àásọ nípa Nelson Mandela and many others àásọ nípa wọn à ń sọ títí dèní àwọn ọmọ wa náà tún máa ń kọ́ tó bá dọ̀la kí la fẹ́ sọ nípa tiẹ̀ lọ́jọ́ tá a bá bẹ̀rẹ̀ sí ní tún sọ tó ń dàgbà tó ń lọ kí làwọn ọmọ fẹ́ sọ nípa ẹ̀ mo ti sọ eléyìí mo jíṣẹ́ tí Ìgbòho rán mi ó ní kí n sọ fún yín pé no more fight kò sí jàmọ́ Tinubu bàbá wa ni ṣùgbọ́n Tinubu ò ní la ojú ẹ̀ sílẹ̀ kí Fúlàní máa bù wá kó máa tẹ̀ wá kó máa fagídí bá àwọn ọmọ wa sùn kó máa fagídí bá àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa àwọn ìyá wa kó máa bá wọn sùn káwọn èèyàn wa tó nífẹ̀ẹ́ àti ṣe oko kó má lè lọ sínú oko láti lọ dá oko ká máa jẹ àyàfi táwọn Fúlàní fúnra wọn bá kó oúnjẹ wá fún wa ìmọ̀tí kí Fúlàní máa sọ fún wa pé táwọn ò bá bọ́ wa bá ní jẹun báà ní jẹun torí àwọn lákò ti wá fún wa àwọn lákò ìgbà àwọn lákò ẹ̀wà àwọn lákò ráìsì àwọn lákò gbogbo nǹkan wá fún wa nígbà tẹ́mi wà ní kékeré Yorùbá ló ń jẹ fúnra wa là ń gbin ẹ̀wà fúnra wa là ń gbin tòmátò fúnra wa là ń gbin ata tó jẹ́ pé bó bá ti ń ka tó ń kó bọ̀ lóko àákùn rà ń bẹ́ẹ̀ káàkùn gbé wá nílé àákùn lọ gan mọ́ mi àti ẹ̀ ó máa ń lọ sínú ilé ni àwa bọ̀ ó bá ti lọ á pọ̀ àwa gbé sórí iná ṣe ẹni ọbẹ̀ tá a bá fẹ́ ṣe ẹni tí a bá fẹ́ ṣe ibẹ̀ láti mọ́ lọ tá a máa fi jẹun tá a máa fi ṣe ṣùgbọ́n láyé òde ìlú kọ́ táwọn àbòkí àwọn Fúlàní báwo kó wá fún àdílé jẹun Sunday Igboho ní enough is enough ògbé ti dé bá gbogbo ẹ̀ brother mi Babátúndé Adéṣínà God bless you thank you so much I love you enough is enough wọ́n á kúrò lórí ilẹ̀ wa Sunday ní kí n sọ bẹ́ẹ̀ fún yín pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo yín wọ́n á kúrò lórí ilẹ̀ wa a máa bọ́ sínú ìgbẹ́nu wíwà á soko á dàpọ̀ oúnjẹ wa á tún ṣẹ́kù á kókó lọ sórílẹ̀-èdè mi lọ́ta ọba làgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni òṣìṣẹ́ yóò mọ̀ ọ́ jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pẹ́ o kò ì pẹ́ o bámi kọ́ jáde Sunday ló sọ pé wọ́n ní enough is enough ẹni Gani Olóyèdè ṣe jáde bámi kọ́ enough is enough kọ́ jáde nínú comment section bóyá òun wò mí nínú TikTok òun wò mí nínú YouTube mi òun wò mí nínú Facebook mi kọ́ enough is enough mo fẹ́ yẹ kó kọ́ jáde bọ́ọ̀bù ti jẹ́ ti Ọlọ́run Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láìpẹ́ láì jìnnà yìí màá stop ẹ̀ mí ní tó oúnjẹ mí ní ra ata Fúlàní tòmátò Fúlàní ní tí Fúlàní mi ní ra mọ́ tá a bá ti láwọn ọmọ Yorùbá tí wọ́n ń dá ọkọ tó dẹ̀ lọ́wọ́ Yorùbá bíi tèmi tí wọ́n ń dá ọkọ ẹ jẹ́ ká mọ̀ máa bá yín polówó ẹ̀ lọ́fẹ̀ẹ́ lófo fáwọn èèyàn èmi náà àtúnra tèmi níbẹ̀ tí màmá jẹ mí ní jẹ tòmátò Fúlàní mọ́ tí wọ́n ń gbọ́n kẹ́míkà sí mí ní jẹ ẹ̀wà Fúlàní mọ́ tó ń pààyàn nípa púpa ẹ̀wà tó jẹ́ pé ẹ̀fọ́ ẹ̀ gbé kanú ó dẹ̀ pani ó kọ́ sí cancer òun lè ṣe rọ ọmọ 20 years ó ní diabetes ọmọ 50 years Jésù olùwàrà lẹ́jẹ̀ máa rí wọn tán jẹ́ oríṣiríṣi àìsàn because wọ́n jẹ́ tán kó wá fún yín wọ́n ti fi chemical bá tiẹ̀ jẹ́ wọ́n fi sniper
wọ́n fi formalin wọ́n fi preserve gbogbo ẹ̀ wọ́n dẹ̀ gbé wá fún yín ẹ̀dẹ̀ ń jẹ́ ẹni àṣepẹ́sì mo fẹ́ kó kún àìtí ìrírí tí bá ti láwọn ọmọdé òbá tó ń gbin ata tó ń gbin tòmátò gbin àlùbọ́sà ẹjọ́ ẹ kàn sí mi lọ́fẹ̀ẹ́ volunteer myself máa polówó ẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ tó jẹ́ pé wọ́n máa patronize wọ́n máa ra gbogbo ẹ̀ lọ́wọ́ yín èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ bá a gbé máa ra tèmi máa tún bá yín polówó ẹ̀ reality ọmọdé yẹn mọ sọ wípé enough is enough a fẹ́ bọ́ sínú oko a fẹ́ soko a fẹ́ jẹun ebi pa wá a fẹ́ bọ́ sóko ilẹ̀ táwọn bàbá ńlá bàbá wa jogún ni wọ́n jogún ẹ̀ fún wa ni we must protect preserve it káwọn ọmọ tí wa náà lè rí kàn dé bá lọ́la ká bá fi ilẹ̀ tí Fúlàní jogún àwọn ọmọ wa fi wá ṣépè fún wa lọ́la a gbọ́dọ̀ múra gírí ẹ ṣe gírí ẹni òṣìṣẹ́ yóò mọ̀ jálè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá nínú igbó wa tí Fúlàní ti gbà láìsí bá a bá ti gbá nǹkan wa padà kò sí ní tá a lè ṣe ibi àpáwá ojú wa yọ òyìnbé o ẹ jẹ́ ká gba igbó wa padà àwọn afẹ́lọ́sọ́gbó. èèyàn tó bá bá lóde ìjà upward so èèyàn tó bá breastfeed ọmọ lọ́wọ́ kò lè bu díjà tẹ́lẹ̀ tí mo páàkì dé sí kò lè bu díjà ẹ jẹ́ kí n lọ bù bí wà ẹ jẹ́ kí n bí ta fi ṣe sáàpù síta wá èèyàn tó bá breastfeed lọ́wọ́ kò lè bu díjà ṣẹ́dẹ̀ rí díjà èèyàn tó bá ní cholesterol kó máa bu díjà ó máa help ẹ̀ èèyàn tó bá ní anything tó bá yọ lẹ́nu nínú àgọ́ ara kó máa bu díjà ó máa help ẹ̀ èèyàn tó bá ń ṣe period tí period ò bá kí wá déédéé kó máa bu díjà èèyàn tó bá ní egbò àdáǹjìná kì í ṣe egbò bíi tán fa ayé o just normal egbò àbẹ́yàn tó bá ní kí ló ti pè bó ṣàṣewà iṣẹ́ gbogbo nìṣe ni gbogbo nìṣe òun ni díjà tẹ́ ń wò lọ́wọ́ mi ó da gan even èèyàn tó jẹ́ pé tí skin ẹ̀ gan bá ti ń ṣe bákanbákan tí skin ẹ̀ ò look fresh mọ́ ẹjọ́ ẹ máa bu díjà ó máa ṣe kí ni ó máa flush gbogbo àwọn nǹkan tó bá wà nínú skin yìí nínú àgọ́ ara yìí tó jẹ́ kí skin yìí kó máa ṣá lójú ó máa flush gbogbo skin yìí máa ṣe rí edit tẹ́ bá wá lò fún skin yìí ó máa bá yín lára máa ṣiṣẹ́ dáadáa so díjà wà pa gan obìnrin lò ọkùnrin lò olóyún nìkan ni ò lè lò àti èèyàn tó bá breastfeed ọmọ òun nìkan ni kò lè lò ìfẹ́ èèyàn tó bá ń wojú olúwa ẹ fi flush gbogbo èkó yìí gbogbo àwọn nǹkan tó bá dì sínú ilé ọmọ yìí tí ò jẹ́ kó yún kó dúró á kó gbogbo ẹ̀ á flush ẹ̀ dànù òye aráyé dúró so bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn èyí tẹ́ bá fẹ́ ra ògùn diabetes ajẹ́bíná tó confam àbógun jẹ̀díjẹ̀dì ó wà available àgúnmu jẹ̀díjẹ̀dì ó wà àgúnmu diabetes ó wà available ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual product ẹ̀yin bọ́bì bẹ̀yìn dáàdì ọdún tuntun la wà yìí ẹ bá jẹ́ ká wòra wa níwọ̀ ẹ jẹ́ ká tọ́jú ara wa gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá fèsì ní last year lórúkọ Jésù àdí fèsì ẹ̀ lọ́dún yìí ṣẹlẹ̀ wá lọ́dún ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa ẹ lóbi ò fèsì kankan last year so kò jẹ́ kó mọ̀ pa ayé wa ẹ jọ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká kàn máa lo àwọn nǹkan protection àwọn nǹkan dáàbòbò nítorí èdè kan nítorí ọ̀la ẹ jẹ́ ká máa lo àwọn nǹkan iṣẹ́ fún àwọn ọmọ wa àwọn tó ń pariwo pé àràgbélayé wọ́n parọ́ ẹni tó bá jókòó tó bá wò gẹ́gẹ́ ayé á mọ̀ wípé yes ayé yìí kò ṣe dúró wò ilé ayé ò balance èèyàn gbọ́dọ̀ múra tó ó gbọ́dọ̀ bójútó ra rẹ̀ kó dira gedede àwọn nǹkan spiritual products tẹ́ lè lò bí àwọn nǹkan arọ́bì gbogbo lè ṣe àgbélépọ̀tà ìtúwọ́ ẹ̀yọ́dún àánú ìbùkún lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store anything spiritual products ìbàjẹ́ fún ìgbéyàwó ìgbéyàwó yóò ní túká o ìgbéyàwó tẹ́ bá ti rí wípé ó ti ń bì lògbòlògbò ṣọ̀ṣọ̀ ẹ jẹ́ tètè wá solution sí kò sọ́kàn ta o olóko ló wà ta o olóko wá dóyàn tó báyìí wá tún gbowó lọ́wọ́ èèyàn wá tún máa blackmail èèyàn kiri àwọn tó kú ta nìyẹn o èyí tẹ́ bá lọ́kọ ẹdí ọkọ yín bú dáadáa o ẹ bá fọkọ yín sílẹ̀ o àwọn obìnrin kan wà ń ta ọkọ tiẹ̀ tí wọ́n ń ṣe bó ṣe wù tó fi dára oríṣiríṣi nínú ilé tó bá bá gbá ọkọ ẹ̀ mú wò ó kódà ọkọ agbàgbé pò ti bímọ bẹ́ẹ̀ rí báwo fóun ó máa lọ tèfètèfè nítorí pé kí ni o ò mọ̀ tọ́jú ọkọ ṣe ò mọ̀ wúlò ọkọ so bó bá bu ọwọ́ ìjọjà tọ́jú ilé wa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀dẹ̀ jẹ́ ká dẹ̀ dira fáwọn ọmọ wa náà ọdún táwa ọdún ayọ̀ ló máa jẹ́ ọmọ tó bá bá bò kú wa àwọn ọkọ tó lè lò wà ọmọ tó bá ní tí bèrè bá dọ̀ àwọn ọkọ tó lè lò ó wà èèyàn tó bá bá gbàgbé nǹkan tó lè lò tí ò fi ní máa gbàgbé bọ́ ó wà àwọn iṣẹ́ lóríṣiríṣi ẹ trust me kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn ẹ mọ̀ pé mi ò kí gàgàdó pé tó bá dọ́dọ̀ mi wà bá iṣẹ́ báyìí I'm not that type of person but tẹ bá dọ́dọ̀ mi ẹ mọ̀ pé yes
olúwa bẹ bí tàtijọ́ àwa là sí bàbá bí tàtijọ́. So wàyí tẹ́ bá fẹ́ ra oyè original oyè wa gan ti fẹ́ tọ́ but mo nígbàgbọ́ pé ní agbára Ọlọ́run bàtà tí ọjà wa bá máa dé oyè máa tẹ̀lé wa bí wàá sì lè sọgbà tó yẹ máa dé o. So èyí tẹ́ bá ní ìdẹ tètè wá ọ̀dà títí yín síbi ìdíjú ké mẹ́ta lọ́mọ́ bí ìdíjú ké mẹ́ta lọ́mọ́ because mo ṣì ń wò tó bá yẹ pé máa gbé oyè gba orí omi ní oṣù mẹ́rin kò tí ì dé o. Tó bá dẹ̀ jẹ́ pé máa bá ọjà tó máa wá ní February ó sì di February kí tó ní ọjà ń bọ̀ lọ́dọ̀ because everything is not ready yet. So ó lè gẹ February ló máa tó dé. So èyí tẹ́ bá dìde oyè ẹ tètè ọ̀dà oyè gidi confam word tẹ́bi gan ló fi ṣiṣẹ́ ẹ bọ̀ pé tó bá fẹ́ ṣiṣẹ́ spiritual oyè gidi ló gbọ́dọ̀ lò tó bá ti jẹ́ iṣẹ́ tó ní oyè nínú kì í ṣàwọn oyè rèké oyè ṣúgà kọ̀ọ̀kan tó ṣe oyè gidi. So nǹkan tẹ́bi náà ló fi ṣiṣẹ́ ni. So oyè gidi ni oyè tí mo ní oyè original dáadáa tó gbá ski tó mú yes. So èyí tẹ́ bá dìde ẹ pè mí èyí tẹ́ bá wá dìde àwọn aṣọ ọkùnrin gbogbo èyí dájú ibi tẹ́ bá sọ pé alẹ́ dídé o kì í display aṣọ ọkùnrin o kì í ṣe fún wa owó ni ṣé àwọn ilé ìgbókò gbó ìwọ̀nba ìsíta pé ok kó bá dàbí wípé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ bìbí ju dádì mi lọ àwọn méjèèjì lọ bí mi obìnrin ni kò lè lọ́mọ bí ẹ̀yin méjèèjì lẹ bí mi àti bàbá mi àti ìyá mi ẹ̀yin lẹ bí mi. So bí o gbọ́dọ̀ máa ṣó aṣọ fún àwọn ọmọ bìbí nìkan kí máa ṣó designer tí mo dẹ̀ ní táwọn dádì mi náà tó kú bíbá ẹ wo owó ẹ̀wọ̀n aṣọ yìí báyìí sí ẹ wo ilé báyìí sí ṣòkòtò àtẹ̀wù ní owó ní very fine word ti dá àwọn dádì ní ṣòkòtò ẹ̀ wà nú ẹ̀ ẹ wo ilé náà ẹ wo bá ṣe kóṣẹ́ síwájú ẹ̀ ṣe ti rí ẹ ti rí style ẹ ti rí àwọn style tó bá dàbí agbádá kékeré yẹn owó lélẹ̀ ṣòkòtò àtẹ̀wù ní ṣòkòtò ẹ̀ náà wà sí ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wo ilé náà báyìí mo láwọn aṣọ lóríṣiríṣi fún tọkùnrin mo kàn ra mú díẹ̀ síta ní pé let me just hang them síbí báyìí so that àwọn dádì wọ́n lè bàmí eléyìí sí long sleeve ni èyí tẹ́ bá ti like ẹ snap ẹ̀ bí ìkẹ́ fẹ́ kí fídíò yẹn gùn jù ní bóyá wọ́n sáré ṣò wọ́n ti bá sáré return ẹ̀ kí fídíò má bàa gùn jù ni so ẹ má bínú èyí tẹ́ bá like bí mo ṣe bá sáré ṣò wọ́n yẹn tó yẹ pé kẹ́ tó lè mú fóònù yẹn snap ẹ̀ bó ti gbé lọ ẹ má bínú ìtẹ́ bá ti like ẹ pause ẹ positive tẹ́ bá fi wò mí kẹ́ fi snap kẹ́ send sí mi ní WhatsApp eléyìí sí long sleeve ni pẹ̀lú ṣòkòtò ẹ̀ títa àwọn dáàdì ni very beautiful ó dẹ̀ ní àpò ní iwájú ṣòkòtò ẹ̀ náà dẹ̀ ní àpò ó fàì dáadáa òun nìyí mo ní wọn ní sizes bákan náà ẹ wo eléyìí náà báyìí sí long sleeve lélẹ́yìí náà long sleeve ni tàwọn dáàdì long sleeve ni owó ni ó fàì dáadáa gbogbo tí bá ti fi wọ̀nyí ló ní ṣòkòtò kò sáṣọ tí ò ní ṣòkòtò ní gbogbo àwọn aṣọ dádì wọ̀nyẹn ẹ tún wò yìí náà long sleeve lélẹ̀ náà eléyìí sì tẹ́ bá fẹ́ short sleeve ẹ̀ tó jẹ́ irú colour ó wà ṣẹ́tìrì ẹ bọ́ ṣe kóṣẹ́ sí iwájú ẹ̀ ó dẹ̀ fàì dáadáa ẹ tún wá wọlé náà ẹ wọ agbádá kékeré ṣẹ́tìrí mo ní wọ́n ní size by size èyí tẹ́ bá lo XXX large ó wà èyí tẹ́ bá lo double X ó wà triple X ó wà ẹ pè mí mo ní wọ́n ní oríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ èyí ṣàtìpele dk ẹ wo eléyìí náà so aṣọ ṣìpọ̀ lóríṣiríṣi mo kàn bọ́ àwọn díẹ̀díẹ̀ mo fi wọ́n ṣe sample ni so that má lè máa fi àwọn aṣọ títí àwọn dádì náà hàn díẹ̀díẹ̀ ṣẹwàá gbogbo tí mo fi wọ̀nyí èyí tí ẹ bá ti like níbẹ̀ ẹ má wàá wò bóyá torí ẹ rí tẹ like kẹwò pé ẹ lè rí choice yìí aṣọ kúndùlé aṣọ ló wà showroom lẹ́yìn bíbà tí mo hang sí bíbà náà so èyí tẹ bá ti fẹ́ ẹ pè mí ṣẹwàá tí mo wọ̀ sókè aṣọ títí ibi yìí náà it's also for sale ó ní ṣòkòtò tóbi rí ní ẹ̀yìn ẹ̀mí yìí ó ní ṣòkòtò ó dẹ̀ ní scarf bákan náà àwọn búbù gbogbo ayé tẹ́ bá lo size 18 owó rèé o size 18 16 rèé o owó nìyí o mo ní wọ́n ní sizes lóríṣiríṣi o lẹ́bí kẹ́bí orí size mi náà àwọn búbù yẹn wà láìkójọ́ owó ní ṣé ti rí wọn ṣé ti rí báyìí kò sí size mi bẹ́ẹ̀ kò ṣe é bí báyìí size yìí wà from 20 wá sísàlẹ̀ ẹ bá mi size yìí owó ni àwọn búbú àdìrẹ lélẹ̀ ṣàtìrí
eléyìí náà ní gèlè gbogbo àwọn aṣọ yẹn ìwọ ní gèlè ẹ má bínú pé fast ni mò ń ṣe wó mi ò fẹ́ kí fídíò igún jù ni owó rèé ṣe ti rí báyìí ṣe ti rí aláròró nira bẹ́ẹ̀ bí o ṣe kò gbà Lady K bá mi tọ́jú ẹ̀ kò jọ́ Lady K mánéjì ni ìtì bàtà náà ni máa rà mí padà ní máa fi rówó ṣọ́ọ̀bù san owó ni bá mi tọ́jú ẹ̀ ò ṣẹlẹ̀ owó rèé owó ni ṣe ti screenshot ẹ ti snap ẹ send ẹ sí mi owó pákúpákú ni mo tà wọ́n ẹ wo eléyìí náà ẹ wo ó mu dáadáa ó mu ó fine eléyìí sí kọ́lọ̀ mi wà tẹ́bà láìkì yellow tó jẹ́ design another colour wà so wọ́n wà bí lóríṣiríṣi bákan náà àwọn fìlà lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn fìlà náà wà tẹ́ bá nídìí àwọn fìlà tó bá dàbí scarf tẹ́ lè fi lo ọwọ́ aṣọ yìí ó wà available ṣé program yóò ti máa gùn jù báyìí ó ti ń gùn ẹ̀yà jẹ́ stop báyìí ìfẹ́ kó gùn jù so bó ṣe jẹ́ nìyẹn ẹ pè mí o kẹ wá mú tọ̀dọ̀ títí yín ó fàì dáadáa ó ní wọn lóríṣiríṣi designer tó pọ̀ ẹ gbọ́ mo ní wọn lóríṣiríṣi ní designer tó pọ̀ tó bá dẹ̀ jẹ́ jewelry náà lẹ bá fẹ́ jewelry wà wig wà àwọn expression wà lóríṣiríṣi àwọn African food lóríṣiríṣi ló wà gbogbo African food ló wà títí dórí fufu flour ó wà rice flour ó wà èlùbọ́ sẹ̀bò rice tútù gbogbo ẹ̀ ó wà ní Lady K African store títí dórí ẹran àtàwọn assorted meat ṣaki fuku kòkò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà ní Lady K African store ògúnfe aláwọ̀ turkey blanket ṣáwọn tó ti pẹ́ labroad bàbọ̀ turkey tá a máa ń pè ní blanket ṣàwọ̀ turkey gidi yẹn ó wà ní Lady K African store ẹ̀yin tẹ́ bá fẹ́ wo àdírẹ́sì mi ẹ lè lọ sí Google or Google Play Store ẹ kọ type Lady K African store or Lady K African food and wares store tẹ́ bá ti lè type ẹ báyìí ó máa gbé yín wá ni á gbé yín wá sí orí page wa lórí Google ẹ rí address wa everything ẹ rí ní ibẹ̀ then tẹ́ bá tún wá fẹ́ kí ló tún kù tí ti polówó iṣu náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá gbogbo ẹ̀ ló wà available ó fẹ́ pa mi lórí òtútù yẹn ni kì í ṣe mí náà mo ti ní mo wẹ̀ tó máa bá mú snow kí snow bá dẹ̀ jábọ́ mọ́ kí n fi wà òkè náà bí ì tí ì rì so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tọ notification bẹ̀ kẹ́dẹ̀ bá mi share ẹ jọ ẹ̀yìn ìyá mi ẹ má bá mi share show mi ẹ ní nìkan ṣáyé ìyá ọmọ tí yín náà pàdé aláàánú ẹ jọ ẹ bá mi máa share show mi ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.